أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم نعم بسم الله الرحمن الرحيم adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah àwa tọ gẹ́gẹ́ fún gbogbo àwọn oṣù Ọlọ́run tán ti sípò padà kọ́nà kó bá mójúkó láì fi wọn àmín àgbà tí ó gbọ́ àgbà ló kú lọ́run kó bá forí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n àmín gbogbo àwọn ènìyàn tí ń bẹ lórílẹ̀ ayé kó bá fi sọ̀rọ̀ ẹ̀ sọ wọn àmín ọ̀la bẹ́ẹ̀ kọ́ka náà kúnná ènìyàn kó fi sọ̀rọ̀ ẹ̀ sọ gbogbo aláàpọ̀ àmín ọ̀la ìní síwẹ̀ àmín ọ̀la ìjẹ́kan oṣù rẹ̀ ọ̀la amínà yà lọ amínà kún fáyàkùn ìbánisọ̀rọ̀ wa yóò dá lérí àwọn wo ni ọ̀lẹ́tọ̀ àti wọ mọ́sálásí àti pé ìwẹ̀ mélòó la ní nínú Islam tó ọ̀dà lérí ni àfàwà Jamiu. أعوذ بالله من الشيطان الرجيم نعم بسم الله الرحمن الرحيم àwọn wo ni mọ́sálásí dẹ̀wọ̀ fún láti wọ̀ àwọn wo ni ọ̀lẹ́tọ̀ àti wọnú mọ́sálásí àti pé ìwẹ̀ mélòó la ní nínú Islam a tún wá ṣàlàyé bá a ṣe ń wẹ̀wẹ̀ náà nínú Islam tó ọ̀dà eléyìí nìyẹn. لا تكن فيه أبدا نعم لا مسجد أسوس على تقوى من أول يوم أحق أن تقوم فيه. Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ wọnú mọ́sálásí yẹn àwọn ta ni. لا تكن فيه أبدا. ẹ gbọ́dọ̀ wọnú mọ́sálásí náà láéláé àwọn wo ni. لا تكن فيه أبدا. àkọ́kọ́ àwọn tí mọ́sálásí dèwọ̀ fún láti wọ̀ àwọn làwọn tí ò mọ́ àwọn làwọn obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́. لا مسجد أسوس على تقوى من أول يوم أحق أن تقوم فيه. min yawmi nínú àwọn ọjọ́ tẹ́ ẹ bá ti fi ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yìí mọ́sálásí dèwọ̀ fún yín ẹ gbọ́dọ̀ wọnú ẹ̀ tí tẹ́ fi parí nǹkan oṣù yín tẹ́ bá tún wá parí nǹkan oṣù yẹn tán tẹ́ ẹ bá ti wẹ̀wẹ̀ ìmọ́ra nínú Islam mọ́sálásí tún dèwọ̀ fún yín tó pé àwọn obìnrin mi ń bẹ wọ́n lé sí i tẹ́ bá parí nǹkan oṣù wọn tán báyà ní ọjọ́ tí wọ́n fi ń ṣe ilé tí wọ́n fi lọ lè wẹ̀wẹ̀ yìí wọn ò ní wẹ̀bọ̀ lókùngbà tẹ́ ẹ bá ti wẹ̀wẹ̀ mímọ́ yìí ẹ lẹ́tọ̀ọ́ àti wọnú mọ́sálásí. لا مسجد أسوس على تقوى من أول يوم أحق أن تقوم فيه. ó dìjọ́ tẹ́ ẹ bá tó wẹ̀ kẹ́ tó wọ mọ́sálásí àkọ́kọ́ àwọn tí mọ́sálásí dèwọ̀ fún nìyẹn la fi ní ọ̀rọ̀ ọ̀dàlẹ̀ pé àwọn àwọn ni ẹlẹ́tọ̀ọ́ àti wọ mọ́sálásí àwọn tí ò tún lẹ́tọ̀ọ́ àti wọ mọ́sálásí òun lọ́kọ àtìyàwó tí wọ́n bára jọ ṣeré tí wọ́n bára ṣeré tán tí wọ́n á ní jánábà lá lóògbà tí jánábà bá ti ń bẹ lára ìyàwó tí jánábà ń bẹ lára ọkọ ẹ̀yin méjì dídẹ ní ẹ̀gbin ẹlẹ́tọ̀ọ́ àti wọnú mọ́sálásí. لا مسجد أسوس على تقوى من أول يوم أحق أن تقوم فيه. àwọn wo ni ò tún lẹ́tọ̀ọ́ àti wọnú mọ́sálásí àwọn tí ò tún lẹ́tọ̀ọ́ àti wọnú mọ́sálásí lóbìnrin tó bímọ tí ẹ̀jẹ̀ bímọ ń wá látara rẹ̀ títí tí ẹ̀jẹ̀ bímọ yóò fi dá kò lẹ́tọ̀ọ́ àti wọ mọ́sálásí tẹ́jẹ̀ bímọ bá tún wá dá tán tí ó bá ti wẹ̀wẹ̀ ní Islam mọ́sálásí tún dèwọ̀ fún àti wọnú ẹ̀. لا مسجد أسوس على تقوى من أول يوم أحق أن تقوم فيه. àwọn wo ni mọ́sálásí tún dèwọ̀ fún láti wọ̀ láfi ní àwọn wo ni ọlẹ́tọ̀ àti wọ mọ́sálásí àwọn tí ò tún lẹ́tọ̀ àti wọ mọ́sálásí òun lọ mutí tó ti wá mutí yó tí ọmọ ti ń ṣe mọ́ torí nínú Súrátù Nìsáì Ọlọ́run ọba ń sọ báyìí pé. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون. ó ní يا أيها الذين آمنوا Ọlọ́run ní mo pè ń tẹ́ gba Ọlọ́run ọba gbọ́. يا أيها الذين آمنوا نعم لا تقربوا الصلاة
taqrabu salata wa antum sukara ọlọ́ni ẹ gbọ́dọ̀ súnmọ́ ìrun nígbà tẹ́ ẹ bá ń rìnrìn lọ́wọ́ àwọn onírìnrìn àwọn lẹni tó ti mu tí yó kò ní máa ti ń ṣe mọ́ àwọn onírìnrìn òun lẹni tó ti fa gbóyó tọ́pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ti dàrú tí ọmọ ti ń ṣe mọ́ àwọn onírìnrìn òun lẹni tó ti fi kóńké yìí tí ọmọ ti ń ṣe mọ́ àwọn onírìnrìn òun làwọn tí wọ́n ti pa kẹ́míkà pọ̀ tí wọ́n wá fún imú tí wọ́n ọmọ ti ń ṣe ọlọ́ni wọn ò gbọ́dọ̀ wọ mọ́sálásí wọn ò gbọ́dọ̀ súnmọ́ ìrun ọlọ́ni àǹtò sùkátà tààlámù má tàkùlù ọlọ́ni títí táfi mọ́ tẹ̀ bá ń sọjá ilẹ̀. Anta ta'lamu ma taquluna. ọlọ́ni mọ́sálásí ti wọ̀ fún yín títí táfi mọ̀ tẹ̀ bá ń sọ nígbà tójú yín bá dá tán tẹ̀ ti mọ̀ tún sósì tẹ̀ ti mọ̀ sí sọ́tún mọ́sálásí wá dẹ̀ tọ́ fún yín àti pé kí ló dé tọ́lọ́run fi ní wọn ò gbọ́dọ̀ wọ mọ́sálásí kí ló dé tí wọn ò fi lẹ́tọ̀ àti wọ mọ́sálásí kí ló tọ́ pé obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbí ńgbà tó wá parí nǹkan oṣù tí ò tí ì wẹ̀ tí mọ́sálásí fi dèwọ̀ fún kí ló tọ́ pé obìnrin tó bímọ tí ẹ̀jẹ̀ bímọ ò tí ì dá lára rẹ̀ kí ló tí ò fi lè wọ mọ́sálásí àbí gbà tí ẹ̀jẹ̀ bímọ wá dá tí ò tí ì wá wẹ̀wẹ̀ mímọ́ nù sílámù kí ló tí mọ́sálásí fi dèwọ̀ fún kí ló tọ́ pé ọkọ àtìyàwó tẹ́ bá alájọṣepọ̀ tán tí wọn ò tí ì wẹ̀wẹ̀ jẹ́nàbà kí ló tí wọn ò fi lè wọ mọ́sálásí kí ló tí mọ́sálásí fi dèwọ̀ fún wọn kí ló tọ́ pé ẹni tó mu tí yó tí ọmọ ti ń sọ mọ́ kí ló dé tí mọ́sálásí fi dèwọ̀ fún kí ló dé ẹni tó ti mu gbóyó tí ọmọ ti ń ṣe mọ́ kí ló dé tí mọ́sálásí fi dèwọ̀ fún kí ló dé ẹni tó ti mu kóńké tí ọmọ ti ń ṣe mọ́ kí ló dé tí mọ́sálásí fi dèwọ̀ fún kí ló dé ẹni pé ó ti pa gbogbo ẹ̀ papọ̀ mọ́ àwọn ó ti mú kọ́ àmọ́ ti ń ṣe mọ́ kí ló dé tí mọ́sálásí fi dèwọ̀ fún. Rijalun yuhibbuna an yatatahharu. náà fi rijalun àti rijalun yuhibbuna an yatatahharu. ọlọ́ni fi rijalun yuhibbuna an yatatahharuna. Wallahu yuhibbul mutahhirin. ọlọ́ni fíhì ọlọ́ni ń bẹnu mọ́sálásí ta ni ó déwọ̀ fóbìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbóbìnrin tó parí nǹkan oṣù rẹ̀ tí ò tí wẹ̀ ń bẹnu mọ́sálásí fóbìnrin. Rijalu yuhibbuna an yatatahharu. ọlọ́ni ń bẹnu mọ́sálásí fóbìnrin tó bímọ tí ẹ̀jẹ̀ bímọ ń wọ́ lára rẹ̀ àbóbìnrin tẹ́jẹ̀ bímọ dá tí ò tí wẹ̀ sínú tí ò tí wẹ̀wẹ̀ mímọ́ inú ìsìláàmù. Rijalun yuhibbuna an yatatahharu. ọlọ́ni ń bẹnu mọ́sálásí ta ní ọkọ àtìyàwó tẹ́ bá a sùn tí wọ́n gbọ́dọ̀ wọ̀ yìí ń bẹnu mọ́sálásí rijalun. Rijalun yuhibbuna an yatatahharu. ọlọ́ni kí ló dé tí mọ́sálásí fi dèrò fọ́ọ̀mù tí tó gbé rijalun àwọn ẹni ọlọ́run ọba yuhibbun an yatatahharu. bóyá ni pé wọ́n nífẹ̀ẹ́ kí wọ́n máa mọ́ àwọn ni wọ́n ń bẹnu mọ́sálásí tí obìnrin tí ń ṣe nǹkan oṣù láì bá wọnú mọ́sálásí yóò kó ẹ̀gbin tiẹ̀ yóò kó rẹ̀ wọ́n lára. Rijalun yuhibbuna an yatatahharu. ọlọ́ni fi rijalun ọlọ́ni wọ́n ń bẹnu mọ́sálásí àwọn tí wọ́n nífẹ̀ẹ́ kí wọ́n máa mọ́ tí wọ́n ń bẹ lọ́wọ́ ọba ìwọ obìnrin tó bímọ tí ẹ̀jẹ̀ bímọ ò tí ì dá lára rẹ̀ àbí tájẹ̀ bímọ ti dá tí ò tí wàá wẹ̀wẹ̀ inú Islam tó bá wọn mọ́sálásí yóò kó ìdọ̀tí ara rẹ̀ yẹn yóò kó àwọn ẹni tó nífẹ̀ẹ́ kí wọ́n máa mọ́ ti ń bẹnu mọ́sálásí. Fi rijalun yuhibbuna an yatatahharu. kí ló dé tàbí ní mọ́sálásí dèwọ̀ fọ́kọ àtìyàwó tí wọ́n bá alájọṣepọ̀ tán tí wọn ò tí ì wẹ̀wẹ̀ Islam kí ló dé tàbí mọ́sálásí dèwọ̀ fún wọn torí pé wọ́n ń bẹnu mọ́sálásí àwọn ẹni tí wọ́n nífẹ̀ẹ́ kí wọ́n máa mọ́ bọ́kùnrin àbóbìnrin tí jẹ́nàbà ń bẹ lára rẹ̀ yìí tó bá wọnú mọ́sálásí ẹ̀gbin ara tiẹ̀ yóò wá kó yí yóò kó rẹ yóò fi rẹ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ tí wọ́n máa mọ́ tí wọ́n ń bẹnu mọ́sálásí torí mọ́sálásí ilé ọlọ́run ni mọ́sálásí àyè tá a ti ń wá ọlọ́run mọ́sálásí àyè tá a ti ń súnmọ́ ọlọ́run mọ́sálásí àyè tá a ti ń képe ọlọ́run mọ́sálásí àyè tá a ti ń wá ojú rẹ̀ ọlọ́run mọ́sálásí àyè tó ọlọ́run ọba ti ń súnmọ́ ẹni rẹ̀ ni mọ́sálásí àyè tí ọlọ́run ọba gán ń gbé fún ara rẹ̀ ní mọ́sálásí. Fi rijalun yuhibbuna an yatatahharu. láfi ní àwọn onímọ́sálásí dèwọ̀ fún kí ló dé tí mọ́sálásí dèwọ̀ fún wọn ìtí mọ́sálásí fi dèwọ̀ fún wọn là ń sọ yìí torí àwọn ẹni ọlọ́run tí wọ́n nífẹ̀ẹ́ kí wọ́n máa mọ́ tí wọ́n ń bẹ ní mọ́sálásí ìwọ ọmọ tí tó bá wọ ní mọ́sálásí ẹgbẹ́ tí ń bẹ lára rẹ̀ yìí ó kò yí wọn láfi ní mọ́sálásí dèwọ̀ fún ẹ ìwọ tó ti mú gbóyó tó bá wọ mọ́sálásí ẹgbẹ́ tí ń bẹ lára rẹ̀ yìí ó kò ran àwọn ẹni ọlọ́run tí ń bẹ ní mọ́sálásí láfi ní mọ́sálásí dèwọ̀ fún ẹ ìwọ tó ti fa gbóyó tó ti mú kẹ́míkà yòó tó ti fa koké yòó
tọ ọmọ tó ń ṣe mọ́ tọ bá wọnú mọ́sálásí ẹ̀gbin tí ń bẹ lára rẹ ó kó ran àwọn ẹni ọlọ́run tí wọ́n nífẹ̀ẹ́ kan máa mọ́ tí wọ́n ń bẹnu mọ́sálásí. Fi rijalun yuhibbuna an yatatahharu. nítorí ẹ̀gbin tí ń bẹ lára obìnrin tó ẹ̀ṣẹ̀ parí nǹkan oṣù àbẹ́yìí tó ti parí tí ètí ìwẹ̀ láfilọ́ lẹ́tọ̀ àti wọ mọ́sálásí. nítorí ẹ̀gbin tí ń bẹ lára obìnrin tó bímọ tẹ́jẹ̀ bímọ ètí ìdá àbẹ́yìí tó ti dá tí ètí ìwẹ̀ láfilọ́ lẹ́tọ̀ àti wọ mọ́sálásí. nítorí ẹ̀gbin tí ń bẹ lára ọkọ àti ìyàwó tán bá ara sùn tí ò tí wọ jẹ́nàbà láfi ní lẹ́tọ̀ àti wọ mọ́sálásí. nítorí ẹ̀gbin tí ń bẹ lára òmùtí nítorí ẹ̀gbin tí ń bẹ lára ẹni tó ti mú gbó tí ọmọ ti ń ṣe mọ́ nítorí ẹ̀gbin tí ń bẹ lára ẹni tó ti mú kẹ́míkà tí ọmọ ti ń ṣe mọ́ nítorí ẹ̀gbin tí ń bẹ lára ẹni tó ti mú tó ti fa kòńké tí ọmọ ti ń ṣe mọ́ láti ní mọ́sálásí dèwọ̀ fún ọ lóòfin lẹ́tọ̀ àti wọ mọ́sálásí nítorí àwọn ẹni tó nífẹ̀ẹ́ kí wọ́n máa mọ́ tí ń bẹnu mọ́sálásí wallahu yuhibbul mutahhirin. àti pé Ọlọ́run ọba tí à ń képe ìgàn Ọlọ́run ọba nífẹ̀ẹ́ àwọn tí bá ń mọ́. Wallahu yuhibbul mutahhirin. Ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ kí ẹ máa mọ nídìí eléyìí ẹ má jà máa gbé ẹ̀gbin mára ẹ má jẹ́ kí ẹ̀gbin máa pẹ́ lára wa ẹ já ètè máa wẹ̀ ká máa mọ́ káà náà fi lè wà nú ẹni tọ́lọ́run bó nífẹ̀ẹ́ sí tó Ọlọ́run ọba nífẹ̀ẹ́ kọ́ àwọn tí bá mọ́ Ọlọ́run ọba fún alára rẹ ní ọba tó mọ́. Wallahu yuhibbul mutahhirin. Ọlọ́run ọba nífẹ̀ẹ́ kí nǹkan máa mọ́ ó nífẹ̀ẹ́ ká máa mọ́ àti pé ìwẹ̀ mélòó gan ló wà ní Islam. Àkọ́kọ́ ìwẹ̀ tó wà ní Islam òun ni ìwẹ̀ kóbìnrin ṣe nǹkan oṣù. Bọ́lá ṣe dá mọ́ wọn nìyẹn bóbi bá ti á parí nǹkan oṣù ó gbọ́dọ̀ wẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ìwẹ̀ tó wà ní Islam òun ni ìwẹ̀ kóbìnrin bímọ tóbìnrin bá bímọ yìí tí ẹ̀jẹ̀ bímọ yìí bá dá tí ó bá ti wẹ̀ kètí ìdẹni tó mọ́. Ìwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó wà ní Islam òun ni ìwẹ̀ kí ọkọ àti ìyàwó kan bá wọn lájọṣepọ̀. Bọ́kọ àti ìyàwó bá ti bá wọn lájọṣepọ̀ tán tí wọn bá ti wẹ̀wẹ̀ tá a wí ní Islam yìí wọn ò tí ì dẹni tán mọ́. ẹlẹ́ẹ̀kẹrin ìwẹ̀ tó wà ní Islam òun ni ìwẹ̀ fún ẹni tí ẹ ṣe mùsùlùmí gèfèrí tó bá di Islam àbí tó gba Islam lẹ́yìn ìgbà tó bá ti sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu ìtọ́kàn tí ó ṣe náà ni kọ́ wẹ̀ pé òun fẹ́ di mùsùlùmí òun ni ìwẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin àbẹ́lẹ̀karùn tó wà ní Islam ìwẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà tó wà ní Islam òun lòkú tó kú tí nǹkan kan ò sí ara rẹ̀ tí bọ́dì ara rẹ̀ pé tó bá ti lè kú sínú Islam a gbọ́dọ̀ wẹ̀wẹ́ pé ó kú ká tó lè kírun sí i la ká tó lọ sí nínú Islam. Ìwẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà tó tún wà ní Islam òun ni ìwẹ̀ ọjọ́ Jímọ̀ tó bá dijọ́ Jímọ̀ a ní láti wẹ̀wẹ̀ Jímọ̀. Ìwẹ̀ ẹlẹ́ẹ̀keje tó wà ní Islam òun ni ìwẹ̀ ọjọ́ ọdún ìdá ọdún àwẹ̀ ni ìgbà tá a gbàwẹ̀ tán ọdún àwẹ̀ ìdá ọdún iléyá ni ọdún iléyá tá à ń pè ní ìdílé kẹbík ìdá ọdún ìjírá ni tá à ń pè ní Muharram ìdá ọdún oṣù tàbí àná Muhammad tá à ń pè ní Rabiul Awwal ọjọ́ kejìlá tàbí àná Muhammad ìdá ọdún ìjọ tí wọ́n bí wọn náà ni ó gbà oní bẹ́ẹ̀dẹ̀ mi wọn náà á fẹ́ wẹ̀ ó lè wẹ̀wẹ̀ ọjọ́ ọdún tí wọ́n bí ọ. Gbogbo àwọn ọ̀wẹ̀ tá a nínú Islam ni bàbá wa fẹ́ wẹ̀ àwọn ọ̀wẹ̀ yìí bákan náà láti wẹ̀ wọ́n àníyàn ló yàtọ̀ bá ṣe wẹ̀wẹ̀ jẹ́nàbà bẹ́ẹ̀ náà láti wẹ̀ fókù tó kú ní Islam bá ṣe wẹ̀ fókù tó kú ní Islam bẹ́ẹ̀ náà láti wẹ̀wẹ̀ fún bẹ́ẹ̀ náà lóbìnrin tó bímọ tẹ́jẹ̀ bímọ dá bẹ́ẹ̀ náà ni ó sì wẹ̀ bá ṣe wẹ̀wẹ̀ fẹ́jẹ̀ obìnrin tó bímọ tẹ́jẹ̀ tó dá yìí náà bẹ́ẹ̀ náà láti wẹ̀wẹ̀ fún ẹni tó gbà Islam bá ṣe wẹ̀wẹ̀ fún ẹni tó gbà Islam yìí bẹ́ẹ̀ náà láti wẹ̀ fún obìnrin tí nǹkan oṣù rẹ̀ tó parí bá ṣe wẹ̀ fún obìnrin tí nǹkan oṣù rẹ̀ parí bẹ́ẹ̀ náà láti wẹ̀wẹ̀ ọjọ́ ọdún bá ṣe wẹ̀wẹ̀ ọjọ́ ìbí náà bẹ́ẹ̀ náà láti wẹ̀wẹ̀ ọjọ́ Jímọ̀ bá ṣe wẹ̀wẹ̀ ọjọ́ Jímọ̀ yìí náà bẹ́ẹ̀ náà láti tún wẹ̀ àwọn ọ̀wẹ̀ tí ó bá wù àtà bá fẹ́ wẹ̀ gbogbo wẹ̀ tó wà ní Islam náà láti kà yìí bó láti àwẹ̀wẹ̀ náà àwọn àṣàlàyé bá ṣe wẹ̀wẹ̀ náà fún wa àníyàn ló yàtọ̀ nítorí àníyàn tẹ́lòmí ọmọ yìí ẹlòmí ọ̀wẹ̀wẹ̀ dìsín obìnrin tí nǹkan oṣù rẹ̀ ti pé nǹkan oṣù rẹ̀ ó ti parí ẹ̀ àmọ́ látara pé kọ́ mà níyàn pé nàwétù gúúsùlù jẹ̀nẹ́bàtì tí ọmọ wì kọ́ á lè wẹ̀ ṣe kí ṣe dandan ni kó sọ lárúbáwẹ̀ tó bá fẹ́ kí òun dandan ni kó ké fatia kó ké alhamdulilayi ọbẹ̀ ó dìnnà kọ́ lọ lè mọ̀ yẹn àmọ́ àníyàn ìwẹ̀ tó fẹ́ wẹ̀ yìí tó bá mọ lárúbáwẹ̀ sọ èdè tó gbọ́ Ọlọ́run ọba ti gbọ́ ṣáájú kó tó sọ kò sí èdè tọ́lọ́run ọba ò gbọ́ àfẹ̀dẹ̀ tí ò bá tó mọ̀ lókù tó bá ti wá mú omi tó mọ́
omi tó mọ̀ pé ó lé mú ó bù sínú àgé tó mọ̀ pé yóò tó ẹ láti fi sinra tó bá alágè tó tóbi díẹ̀ wá ike kan tó tóbi díẹ̀ wá bomi tó mọ́ sínú ẹ̀ ó wá gbé omi yìí ó gbé wọnú léwẹ̀ lọ tó bá ti wá dénú léwẹ̀ ìwẹ̀ tó fẹ́ wẹ̀ yẹn àníyàn rẹ̀ ló dà gẹ́gẹ́ bí èdè rẹ̀ tó bá gbọ́ Lárúbáwá dání Lárúbáwá tó bá gbọ́ Lárúbáwá dá lédè rẹ̀ àmọ́ wọn tó wá pé Lárúbáwá ló bá wù ẹ́ láti lò àwọn àfọ àdúgbò rẹ̀ lọ bá àwọn kan Lárúbáwá ìwẹ̀ tó bá fẹ́ wẹ̀ ìdá ìwẹ̀ pé ó parí nǹkan oṣù ni bẹ́ẹ̀ ló ṣe wẹ̀ ìwẹ̀ pé ẹ̀jẹ̀ bímọ rẹ̀ dá ni ìwẹ̀ pé ìwà àtìyàwó rẹ̀ súnmọ́ ara ni ìwẹ̀ pé ó fẹ́ gbà sílámù ni ìwẹ̀ òkú ni ìwẹ̀ ọjọ́ ọdún ni ìwẹ̀ ọjọ́ jímọ̀ ni gbogbo wẹ̀ yóò wù tá a bá fẹ́ bákan náà ni láṣẹ wẹ̀ àníyàn náà kẹ́yìn àtọ́ pé ìwúwẹ̀ tó fẹ́ wà ní Ọlọ́run mo fẹ́ wẹ̀ ìwẹ̀ pé nǹkan oṣù mi parí àbí Ọlọ́run mo dàníyàn láti wẹ̀wẹ̀ pé ẹ̀jẹ̀ bímọ mi ó ti pé ó ti tán kọ̀ wá mọ́ àbí mo dàníyàn láti wẹ̀wẹ̀ pé èmi àtọkọ mi asúnmọ́ra wa àbí mo dàníyàn láti wẹ̀wẹ̀ ọjọ́ jímọ̀ àbí mo dàníyàn láti wẹ̀ ìwẹ̀ ọjọ́ ọdún àníyàn yìí náà lọ́dọ̀ bá ti wá dà tán omi ó wá bu omi ó wá ta ìwọ ọkùnrin ó ta bí ojú okó rẹ dáadáa gbogbo mọ́ bí kórópọ̀n rẹ ó ta ìwọ obìnrin ó ta bí ojú abẹ́ rẹ dáadáa gbogbo bí pàfẹ́tì rẹ ó ta tó bá fọ̀ tán tó mọ́ ó tún wá bu omi ibi ojú bí yàgbẹ́ rẹ ibi tó ti ń gbá yàgbẹ́ ó bomi sí ó fọ̀ ọ́nù dáadáa ìwọ ọkùnrin àtobìnrin tó bá ṣe léyìí tán ó wá sálù àlá bá a sì máa ń sọ̀rọ̀ àtàbá fẹ́ kírun náà ni á wá sálù àlá lẹ́yọ kọ̀ọ̀kan á gbó ọwọ́ wa á fomi yọ ẹnu wa á fomi fún imú wa á fọ ojú wa á mú ọwọ́ wa láti yàyín dé yàyín á fọ̀ láti yàyín náà dé yàyín náà á fọ̀ á fomi pa orí wa á fomi ra etí wa á wá sin ẹsẹ̀ ọ̀tún wa nù á tún fomi fọ ẹsẹ̀ òsì wa náà á fọ̀ nù tàbá ṣe léyìí tán ọ̀nà méjì lèèyàn lè wá fi gbà wẹ̀wẹ̀ náà pẹ̀lú ara tó kù àkọ́kọ́ ń bẹ̀ ní pé o lè bomi sí orí kó fomi gbọ gbogbo orí rẹ dé yàyín tó bá ṣe léyìí tán o lè wá dá ara rẹ sí méjì kọ̀ọ̀kọ́ mú omi kó o fi fọ gbogbo bíbáyìí bó bá ṣe ń fọ̀ tó ọmọ fi ọwọ́ rẹ ọmọ fi gbó tó bá ṣe léyìí tán ó tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ yàyín náà ó tún mú omi ó tún máa fi fọ̀ ó tún da omi sára ọmọ fi ọwọ́ rẹ ó mi sọ pé omi dé gbogbo àwọn ọmọ fi gbó tó bá ṣe léyìí tán ó tún mú láti eríkè bí káábàdì rẹ ó tún fọ̀ wá débi ẹsẹ̀ rẹ ó fọwọ́ gbódélẹ̀ ó tún mú bí eríkè káábà sí apá ibi apósì rẹ náà ó tún mú omi ó tún bomi sí ó tún fọwọ́ gbó ó tún dàdélẹ̀ ó tún jókòó délẹ̀ tó bá ṣe léyìí tó ti wẹ̀ náà nù ìwẹ̀ Islam náà nì kì í ṣe pé báyà ń tà ń lo kànkàn yín sí àbí tá à ń lo ọṣẹ sí kọ́ ẹlẹ́ẹ̀kejì tó tún lè gbà wẹ́ lẹ́yìn ìgbà tó ti fọ okó rẹ tó ti fọ ojú dí rẹ ìwọ obìnrin tó ti fọ ojú abẹ́ rẹ wájú tó ti fọ tẹ̀yìn náà tó ti sàrà lálẹ́ ọkọ̀ọ̀kan tán tó ti fọ orí rẹ dé ọrùn o lè wá bu omi kọ́ dá sí gbogbo ara rẹ kọ́ máa fọwọ́ gbó ọwọ́ àwọn ọlọ́wà mú ìtọ́ bá wù ọ́ bá kọ́ domi sí gbogbo ara rẹ kọ́ máa fọwọ́ gbó òun lọ́rọ̀ Ọlọ́run ni délẹ̀ o lè ṣe bẹ́ẹ̀ àbí kò sì dá ara rẹ sí méjì kọ́ ọmọ fọwọ́ gbó òun lọ́ bá rọ̀ Ọlọ́run ni tó bá lè ṣe bá wàhálà tó bá ṣe léyìí tán tó bá wù ọ́ o lè bomi sí àtẹ́lẹwọ́ rẹ kó wá fi omi ra láti ibi àtẹ́lẹwọ́ ibi dodo rẹ báyìí kò fi rárá sókè báyìí kò sì pé ashhadu la ilaha illallah wahdahu la sharika lahu tó bá wù ọ́ o lè ṣe bẹ́ẹ̀ tí ó bá wù ọ́ o lè bomi sọ́wọ́ rẹ kò sì pé ashhadu la ilaha illallah wahdahu la sharika lahu o lè ṣe bẹ́ẹ̀ ìtọ́ bá wọ̀ nù omú bẹ́ẹ̀ bá a ṣe wẹ̀wẹ̀ Ìsìlámù náà nìyẹn ìwẹ̀ tí tọyọkọ wẹ̀ tọ́wẹ̀ tí mọ́sálásí fi dèwọ̀ fún ọ nìyẹn o ìwọ obìnrin tó parí nǹkan oṣù tọ́wẹ̀ tí mọ́sálásí fi dèwọ̀ fún ọ nìyẹn. Wallahu yuhibbul mutatahhirina. Wallahu yuhibbul mutatahhirin. ìwọ obìnrin tẹ́jẹ̀ bí mọ́ dára rẹ tọ́wẹ̀ àìwẹ̀ yìí lọ́fà ìwẹ̀ tọ́yọkọ̀wẹ̀ tọ́wẹ̀ ní tí mọ́sálásí fi dèwọ̀ fún ẹ ìwọ ọkọ àtìyàwó tẹ́ súnmọ́ra yín ìwẹ̀ tọ́yọkọ̀wẹ̀ ní tọ́wẹ̀ tí mọ́sálásí fi dèwọ̀ fún ẹ nídìí eléyìí ìgbà tá a ti wá mọ̀ báyìí ẹ̀jẹ̀ awẹ́wẹ̀ náà káà náà fi dẹni kọ́ mọ́ kí mọ́sálásí má bàa fi dèwọ̀ fún wa mọ́ ká fi lè wọ̀ mọ́sálásí la fi ní àwọn òwò mọ́sálásí dèwọ̀ fún láti wọ̀ àti pé wẹ̀ mélòó la ní Islam níta ní láti bá a sọ́nà láti sọ yìí kọ́nà ọba kójá gbọ́ yóò ju bá a ti wí lọ tó bá gba etí ọ̀tún wa olè kọ́ mọ́ gba tòsí jáde mọ́ ọ láì ní sí Ọlọ́run ṣùgbọ́n náà bí kàbí sẹ́tẹ̀ àmọ́ ya sí fún. والسلام على المرسلين والحمد لله رب العالمين.